Ọjọ́ wo ló kúrò lé? Officer kan ti handle investigation here already. So, where do you want me to come in? Officer Buki, I think I might know what happened. Ó bọ́ lẹ́nu mọ́tò, then ó wá tilẹ̀kùn mọ́tò ẹ̀. Ó ju kọ́kọ́rọ́ sínú bag ẹ̀. Bag? Yes, she had a bag, and tó bá nírú ọ̀rọ̀ yìí ò ní dùn yín kẹ́niyẹn gan gbàdúrà kí irú ẹ̀ kò ṣe kan nú ẹbí wọn. irú ọ̀rọ̀ jẹ́tìjẹ́tì ọ̀rọ̀ rírùn ò ní. kí ni problem ẹ̀ náà? Can't you knock? Mo ṣẹ̀ṣẹ̀ gbà ní wípé ènìyàn wọ́n bí ojú, onínúure wọ́n bí ìwo ẹṣin. ẹ sọ bí tẹ́ ẹ sin sí fún mi mo fẹ́ rò òkú fi káyọ̀. grandmother ó rọrùn. kí ló ṣubú lù ẹ. bẹ́ẹ̀ ni mo sọ. excuse me. mi ì ní gbà. Ikú tó pọkọ. Tó pa màmá mi. Tó pa Kẹ́tìmá. Ẹ bá mi sọ fún Tẹ́bárì. Ẹ ní kó wá máa mú mi lọ. Mọ́mí Ọlámídé, ìkà ni yín o. Ẹ̀yin lẹ pa kádàrá mi dà. I understand your fear. But sure no more pé mo ti try lórí case gan. Ìgbà wo ló ti wà lé? 3 days. 3 days. Not at all. O tí ìlú kọjá 10 hours. lẹ́yìn ló máa kú. Èkè máa dé yìí àgọ́ fọ́kà fún. Come on. Everybody shout hallelujah. Kí ló dé? Ó fi lọ lórí burúkú tó ń dé káàkiri. Níbo? Inú life mi àti ìrun kíkí ta ló important jù? Bẹ́ẹ̀ta àti àtẹ̀yẹ méjèèjì lẹ́tọ̀ padà. Òun kọ́ plan kan orí ẹ̀ ò dáa àbíkádà ní ìrun kíkí orí ẹ̀ burú. Ṣé ìrun ló ń sọ sára rí ẹ̀? Mo dẹ̀ ń bá ẹ sọ òde ńlá gidi mo ń bí ẹ ṣé mo kẹ́ mi mọ àwọn wájú ẹ̀ ni. Mo ní mi ò ṣe mọ́. Quiet! Èmi ò ní torí ẹ̀ lọ sẹ́wọ̀n. Jọ́kọ́nà mi pa ó yá kò ní Wọ́n ń guide. Jọ́kọ́nà ó yá. Wọ́n lọ sọ́dún mọ́ ń guide. Náà mi kò ní sọ. Bí ikú bá kọ̀ tó dóhun ò ní jẹyin pẹ́pẹ́yẹ sọ fún pé odò kìyàkìyà tí takú láyà gbéra ńlẹ̀ kó dìde lójúlójú làwòrán wa jẹ́ ń wọ̀ ọ́. Ṣẹ́ni tó ń wá nì. Ṣé o wá rí i pé kò ì tí kù?